béèrè àwọn kankan lórí ètò nílẹ̀ wọn nìkan lọ́wọ́ ńlá 500,000 naira. yóò gbígbé sọ̀rọ̀ ó pẹ̀lú jìpẹ̀lú nílẹ̀ òǹgbẹ́lẹ́ àṣà àti ṣe owó àtàṣe ọ̀rọ̀ ìbéèrè tí máa dáhùn lọ́lọ́kan òdòdó. ọ̀rọ̀ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yẹ kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ lórí ètò tí àwọn kan fún gbé kalẹ̀ nínú ìjọ òun pẹ̀lú ọ̀tẹ̀ntì Yorùbá tí ilẹ̀ ó ti máa nílò àwọn kan lóde lóde àwọn onítìpọ̀tì tí ìlànà ìbéèrè ńlá ìpàdé ní ètò onídìrí kájọ máa fojú oúnjẹ àyèjẹ lórí YouTube channel ọ̀tẹ̀ntì Yorùbá TV láti ìgbà nígbà. ẹjá kíra wa kú ojúmọ́, ẹjá kíra wa káàsán, ẹjá kíra wa káalẹ́ tàbí ká kíra wa kú dédé àkókò yìí níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi láti máa wò mí. àánú Olódùmarè onífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ akandọ́ra agungun ló kọ tèmi jẹ́ àjáwọ́ àrò agungun asọ̀rọ̀ ojú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́gun bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mú kí nínú ilé mú kí lẹ́dẹ̀ yìí mo gbàdúrà wípé ọlọ́run ò ní fi wá wọ́n ra wa lágbára ọlọ́run. ọ̀rọ̀ lórí akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ LASU tó dédé dàwátì ṣùgbọ́n tó jẹ́ pé létà àwọn ọlọ́pàá padà rí òkú ẹ̀ níbi tí wọ́n bò mọ́lẹ́yìn fẹ̀sì LASU nítòsí ilé ìjọsìn Celestial Church of Christ Ìlérí Olúwa Parish tó wà ní Ọ̀jọ́. oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló wà lẹ́yìn rẹ̀ ń tó gbé mi wá gangan ní àtẹ̀jáde tí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ fi síta tá ń pè ní press release eléyìí tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí wípé iléeṣẹ́ ọlọ́pàá ò bá bo ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. lóòótọ́ làwa ń kan sára sí iléeṣẹ́ ọlọ́pàá pé iṣẹ́ akin ni wọ́n ṣe wọ́n fi tún fòǹdì kókò débẹ̀ tí wọ́n fi rí lágbájá múrítà mẹ̀dùnmú tó fi padà líìdì wọn débi tí wọ́n bo oko Adédàmọ́lá mọ́. lóàǹdè o ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ni àwọn làwọn fòkò mọ́ wọn lọ́rùn bí bẹ́ẹ̀ kọ́ wọ́n fẹ́ pa lọ́bọ̀lọ̀ wọ́n fẹ́ ṣe lóko òru wọn ò fẹ́ tún fún ìdí kókò torí pé níta àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá mọ́ lọ́pọ̀ ọgbà òun náà ni extortion bí wọ́n ṣe máa fi ọ̀rọ̀ pawó. wọ́n lè ní afẹ́ tíráàkì nọ́mbà iye báyìí láfi tíráàkì ẹ̀ nígbà tá a fẹ́ tíráàkì nọ́mbà ẹni tó kú tí iléeṣẹ́ ọlọ́pàá ò lè tíráàkì ẹ̀ freely tí ò ní free service fún humanity fún society tó yẹ pé gbogbo nǹkan wọn owó ni bẹ́ẹ̀ wọ́n fẹ́ tẹ̀lé lọ́bì kan ẹ sanwó epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí làtẹ̀jáde tí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ fún ìta ìyẹn lọ́jọ́ 13 oṣù kẹta ọdún 2025 kó lè wọ̀n rẹ́kọ̀d. National Association of Nigerian Students NANS JCC Lagos State for immediate press release 13th March 2025. How NANS JCC Lagos forced the police to uncover the murder of a LASU graduate and exposed an attempted cover-up by Ọ̀jọ́ Police Division. Kí ló dé tí wọ́n fẹ́ cover it up? Tẹ́ ẹ bá gbàgbé ńgbà tí ìṣẹ̀lẹ̀ mo ní olùṣọ́ àgùntàn tó wà nínú kéèsì ọ̀hún àwọn evangelist superior evangelist ti Celestial káàkiri Ọ̀jọ́ wọ́n ti kóra wọn jọ wọ́n ti gba lọ́ọ̀yà wọ́n fẹ́ bẹ́ẹ̀lì ẹ̀ kó tó di pé wọ́n padà rí orúkọ ẹ̀ nínú orúkọ tí wọ́n transfer owó sí káwọn ọlọ́pàá tó gidi ẹ̀ mọ́lẹ̀. Okay, for nearly 2 months a young Nigerian graduate Adedamola Ogunbode was missing. But instead of prioritizing his case, the Ojo Police Division actively undermined justice with their negligence and corruption. His family's cries for help were ignored. His whereabouts remain unknown, and even worse, reports emerged that police officers at Ojo Division extorted Ogunbode's family multiple times, falsely claiming to be investigating the case while doing absolutely nothing to uncover the truth. Wọ́n jókòó sọ́fíìsì wọn ni wọn ò ṣe nǹkan kan rárá
For us at Nance JCC Lagos, this was never just a case of a missing person. We knew from the start that something sinister was at play. March 6, when Nance JCC Lagos took control of the case. While the police at Ojo Division were busy covering up their failures, Nance JCC Lagos refused to be silent. On March 6, we issued a strong press statement published in the Punch newspaper calling out police negligence and incompetence. We challenged the Ojo Police Division's attempt to dismiss the case as a missing person and demanded immediate action. The single statement changed the course of history. Within 24 hours, the Lagos State Commissioner of Police CP Olundari Jimoh was forced to act. The Lagos Police Command upgraded the case from missing person to suspected murder, confirming our earlier suspicions that the Ojo Police Division had deliberately mishandled the case. March 8, Nance takes the fight to the Commissioner of Police. The Nance JCC Lagos Chairman, Comrade Abdurrahim Abdulqadri, led a delegation to meet with the Lagos State Commissioner of Police. But we didn't stop there. Realizing the power and influence of our movement, the CP personally led Nance JCC Lagos to the State Criminal Investigation Department, SCID, Panti, where the arrested suspects were being held. March 11, the breakthrough, a convention, and a shallow grave. While the Ojo Police Division had been busy extorting Ogumbode's family and misleading the public, real investigative work finally began at State CID. Iṣẹ́ tí wọ́n nu àwọn ọmọ ojú iṣẹ́ wọn mọṣẹ́ wọn ṣẹ́ ní pàǹtí under pressure from Nance JCC Lagos. On March 11, a new suspect who had initially been on the run was arrested. During interrogation, he confessed that Ogunbode had been murdered and buried in a shallow grave. For us at Nance JCC Lagos, this was no surprise. From day one, we declared that Ogunbode had been murdered, even when the police tried to cover it up. Now the suspect confession confirmed that we were right all along. Ẹ̀yẹ́ gbé akẹ́kọ̀ọ́ nìkan kọ́ o. Láti day one tí mo ti sọ̀rọ̀ nípa ẹ̀rí mo sọ wípé kò lè gbáàyè mọ́. Ńbẹ̀ náà ti rí kẹ́yìn. Aago méjì ni wọ́n transfer owó kúrò nínú àkáǹtì ẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ pé yóò dá wọn mọ̀ tòsí ilé ẹ̀ ni tòsí ilé ìwé ni kò lè gbáàyè mọ́ wọn lè fílẹ̀ láàyè. The same Ojo police who had dismissed the case as a missing person were now being led by the suspects to the exact location of Ogumbode's remains. March 12, the exhumation of a brutally murdered university graduate. On March 12, the police, student leaders, and health officials exhumed the body of Ogunbode from the shallow grave. His remains will now undergo further examination to determine the exact cause of death before he is finally laid to rest. But let this be known: if Nance JCC Lagos had not spoken out, this case would have been buried forever, just like many other unresolved cases in Lagos State. 2. If we had remained silent, the police would have covered up Ogumbode's murder, protected the suspects, and abandoned the family. 100% truth. So far táwọn suspect bá ti rówó kólẹ̀, wọ́n gbàgbé ẹlẹ́yọ̀ ọ̀sọ́ka, wọ́n sọ fáwọn òbí ọmọ yẹn pé ọmọ yín sọnù ni. A sì ti gbìyànjú láti wá, Ọlọ́run fún wa rí. Ẹ má wọ́rì, ẹ̀yin máa lọ́lé ẹ lọ́mọ sùn kẹ́ ẹ máa hanrun, ọmọ yín máa jẹ́ rírí.
iléeṣẹ́ ọlọ́pàá máa sa gbogbo pa wọn yàrá àṣírọ́ ni kò sí pa kankan tó ń fẹ́ sàtẹ́ bá ti lọ lé ó ti tán náà nù. Ọjọ́ Police Division must be held accountable. This is not the first time Ọjọ́ Police Division has been involved in corruption, incompetence, and injustice against students. We recall the case of Comrade Nuruddin Alowole Omomeyiwa, our brother in the struggle, who was assassinated outside Lasso in August 2021. The case was handled by the Ojo Police Division. Until today, we still have not received justice for Omomeyiwa. Now, history is repeating itself. The same Ojo Police Division that failed Omomeyiwa in 2021 is the same one that tried to bury Ogunbode's case in 2025. We have strong reasons to believe that officers at Ojo Police Division were bribed by suspects and deliberately obstructed justice, allowing key suspects to escape, extorting Ogunbode's family and dismissing the case as a mere missing person. This police division must be investigated immediately. Àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lọ sọ bẹ́ẹ̀ o, appreciation and reassurance of justice. While we strongly condemn the negligence of the Ojo Police Division, we must acknowledge and appreciate the swift intervention of the Lagos State Commissioner of Police, CP Olondare Jimoh, who wasted no time in upgrading the case from a mere missing person to a suspected murder after we brought it to his attention through our press statement. We also extend our gratitude to the Deputy Commissioner of Police, DCP Dayo Akinbiseyin, in Kia State CID Panti Yaba, for his professionalism and dedication to justice despite assuming office in the same week the case was brought to him. His commitment was evident as they personally followed the investigation to the site of the shallow grave where the murder graduate was buried. Additionally, we salute the entire Nigeria student populist, particularly LASU students and their Students' Union Government SUG, for their unwavering solidarity in this struggle. To the general public, we reassure you that justice will be served. The leadership of NANS JCC Lagos met with the OCCID Panti, DCP Dayo Akinbiseyin again today, and he has confirmed that the case file is being finalized and the suspect will be arraigned in a competent court of law next week. We will not rest until justice is delivered and the killers of Adedamola's Ogunbode face the full wrath of the law. Justice for Ogunbode, justice for Nigeria student. This case is bigger than just one person. This is a fight for every Nigerian student. We at NANS JCC Lagos will ensure that every single suspect is arrested and prosecuted. All corrupt police officers at Ojo Division, Police Division and investigated and punished. The Ogunbode families get full justice. Justice delay is justice denied, and we will never back down. Signed, Comrade Abdulrahim Abdulqadri, Chairman, NANS JCC Lagos State. Phone number +234 808 176 0187. Comrade Ridwan Ajayi, Public Relation Officer, PRO, NANS JCC Lagos State. Phone number 234 817 524 9526. Email nanslagos@gmail.com. Press release ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Èkó ti lásùnù. Now, ẹjẹ́ àjọ wá fojú olówó tàbí kí n sáré tọrọ ìṣẹ́jú kan lọ́wọ́ yín, ìṣẹ́jú kan péré.
tí n bá padà dé n wàá sọ nǹkan tá a jọ fẹ́ fojú inú wò. God bless you. kí gbogbo etí tó ń gbọ́ anílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wá ò ní di. orúkọ tèmi ni gbọ́dọ̀n tí gbogbo ẹ̀yẹ èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kọ̀ sí iléeṣẹ́ gbọ́dọ̀n ẹ̀yin tó jẹ́ pé pépà lè má kà lálẹ́ ẹ má ka pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́ẹ̀yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. bákan náà ni ìṣòro tí à ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lórí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìbẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kínu ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ liver spondylosis ni ẹlòmíì ìbẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ríro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákọ̀ ara máa tá ẹ̀pọ̀ sí iléeṣẹ́ gbọ́dọ̀mù Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fọ́jọ́ ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ìlò náà ẹ máa jẹ́rìí sí ẹ̀pọ̀ sí iléeṣẹ́ gbọ́dọ̀mù Ìyá Ìjẹ̀bú. bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́tí lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹni máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìjẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìjẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní àmà tọ̀ léraléra ó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ gbọ́dọ̀mù Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yìí gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. bákan náà ni àwọn tó ní hepatitis omi inú ẹ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí tójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kọ̀ sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ̀rọ ìbàjẹ́ ẹ kọ̀ sí iléeṣẹ́ gbọ́dọ̀mù Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kọ̀ sí wa pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ̀ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó ti ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kọ̀ sí wa ẹ̀ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080347077 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ gbọ́dọ̀mù Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè yín ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tí ẹ bá wà lè bò ní wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ gbọ́dọ̀mù Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan rẹ̀ á máa kú kí ló fà pápákan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdídì máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀jẹ̀ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwọn máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeé ṣe kó jẹ́ asthma ni ó ṣeé ṣe kó jẹ́ bronchitis ó lè ṣe é ṣe kó jẹ́ pneumonia kọ̀ ìwọ́n ní tó bá ti kàn sí wa èké wá jẹ́ nínú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ gbọ́dọ̀ last bus stop yìí ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwell it can never be like Godwell. I used to tell him health is something to be treasured. ẹ káàbọ̀ padà so like I said ká ní ẹ̀wọ̀n ẹgbẹ́ akẹ́kọ̀ọ́
wọn ò gbé ìgbésẹ̀ akin kí wọ́n ṣe follow up kéèsì yẹn. ká ní kì í ṣe kéèsì students it would have been swept under carpet. bọ́n ṣe máa kọ́fà ènìyàn nǹkan máa sọ ni pé missing person ni picture lásán náà máa gbé sójú tv káàkiri ẹni a gbé picture sójú tẹlifíṣàn tán ti bò mọ́lẹ̀ bó la ṣe fẹ́ rírú wọn. nǹkan dẹ̀ máa sọ fáwọn parents ẹ̀ ni pé ọmọ yín sọnù ni wọ́n lè kidnap ẹ̀ bẹ́ẹ̀ yẹn. ṣe jẹ́ ká ní sùúrù ṣe gbọ́ ìjà ní sùúrù because olówó ló lóye lọ́dọ̀ àwọn ọlọ́pàá bọ́dànà bá lówó lọ́wọ́ ó lè gbé nǹkan tìmọ́lé ó lè gbé nǹkan sẹ́wọ̀n kọ́lọ́ ń sànú wa ni ìsìn ni wọ́n máa change case yẹn wọ́n ti sọ pé missing case ni because ẹ bá wò ó láàrin bí ọ̀sẹ̀ kan tọ́rọ̀ yẹn jáde nǹkan sọ ni pé kò ń ṣe murder case pé missing case ni pé missing person case ni so gbogbo bàtà ń sọ pé wọ́n ti rí òkú ẹ̀ wọ́n ti wú òkú ẹ̀ wọ́n ní wọ́n wú òkú kankan that was true lóòótọ́ pé wọ́n àti wú òkú ẹ̀ ń gbà yẹn àyàfi bàtà ẹ̀sẹ̀ lọ́wọ́ yìí so personally mo really appreciate ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ fún ipa ribiribi tí wọ́n kó wọ́n jọ lọ síbi tí wọ́n ti fẹ́ wú òkú Quadri ni especially comrade Abdulquadri tó jẹ́ chairman NANS JCC Lagos State God bless you brother àti gbogbo àwọn tí ẹjọ́ ṣiṣẹ́ takuntakun àná Ọlọ́run ní fi sílẹ̀ ẹ̀yin náà ò ní sánkú ẹ̀ ní yọkú ẹ̀ ní dàwátì lágbára Ọlọ́run ògo òdílé ní ògo ìlú ní ògo orílẹ̀-èdè ní ògo ilẹ̀ adúláwọ̀ ní ògo àgbáyé ní lágbára Ọlọ́run iwájú láàmú báyìí God bless you. Àkàndá olóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà you have to do better. Gbogbo nǹkan kọ́ lówó owó ni majority yín wá ọkàn iṣẹ́ kọ́ ìfẹ́ iṣẹ́ yẹn kọ́ lẹ ní ìfẹ́ ìlú kọ́ lẹ ní. Dídé tẹ débi iṣẹ́ yẹn ráwọn èèyàn tó ń gun mọ́tò ráwọn èèyàn tó ń kọ́lé ó wọ̀ yín lójú ẹ gbàgbé humanity ẹ gbàgbé àlùbáríkà ẹ gbàgbé àtúbọ̀tán ń bo lọ́pọ̀lọpọ̀ yín sọ̀kalẹ̀ sí. Àwọn tán ṣe lánàá tán fowó òru kọ́lé tán fowó òru ra mọ́tò níbo ni wọ́n head up. Báwo ni ìgbésí ayé àwọn ọmọ wọn ṣé wọ́n jèrè wọn. Gbogbo iṣẹ́ tá a bá ń ṣe pátápátá ẹ̀já rántí àlùbáríkà ìbùkún Ọlọ́run ní mú nílà láì fi làálàá kan tọ́lọ́n bá fẹ́ bùkún yàn yóò bùkún yàn. Aláàbì ṣiṣẹ́ kékeré láfi rere ńlá ń bẹ̀. Ìráwọn onífújì ìráwọn oníjùjú wọ́n kọrin wákàtí lórí èlò àwọn ọmọ ní hip hop wọ́n dẹ̀ kọrin 3 minutes 2 minutes 4 minutes maximum wọ́n dẹ̀ mọ́ sọ pé wọ́n ń pa millions of naira lórí ẹ̀ wọ́n bá pè wọ́n sí tó millions of naira náà san fún wọn the same track tán ti kọ́ náà máa insert ní DJ má bá wọn gbé sí wọ́n mú máìkì dání wọ́n máì mẹ́ kò só nílù kò sí légbè kò sí lémele kò só ń sákàrà tí ó gbowó ńgbà tí bá ń lọ ilé lálẹ́ kò só ní jìtá tí ó gbowó kò só ní jìtá tí ó sọ pé jìtá òun string jìtá òun já kò sálápàlà tí ó sọ pé gángan òun fàya tí ó gbowó òlù DJ ní track 1 ọ̀tán yóò fi òbí eku sí ìyọ́tọ̀ bí àkèrè síbẹ̀ owó dé sọ Ọlọ́run ní fìbùkún ṣiṣẹ́ ẹ̀dá ọ̀nà Ọlọ́run ní fẹ́ni kọ̀ọ̀kan wá sílẹ̀ o ẹjẹ́ àṣìṣe ládá ẹjẹ́ àṣìṣe àtúbọ̀sán ẹmọ́jẹ́ àṣìṣe òní tá a bá kọ́lé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kọ́lé tátẹ́gùn gbé ńlé lọ tí wọn ò rí bò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti kọ́lé tílé ọ̀hún ti jóná tí wọn ò rí lé ní ìkọ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti kọ́lé tílé ti wó wọn ò torí ẹ̀ kí wọ́n kú ilé tiẹ̀ tó ń wó pa àwọn míì gan so ẹjẹ́ àfi gbogbo nǹkan lẹ̀ fọ́lọ́run ohun tá a wá ṣe ní ayé bá a kọ́lé ogún tá a ra mọ́tò ẹgbẹ̀rúndínlógún ilẹ̀ ní ọ̀jẹ́ o àtàn ní jogún mọ́tò ọmọ ní jogún ilé láyé àtijọ́ ọmọ òjogún ilé mọ́ nìsín nílé bàbá wa wà ń bẹ̀ kò séèyàn kankan bẹ̀ nílé bàbá wa ń bẹ̀ ó tiẹ̀ ti da àyà délẹ̀ kí n làlẹ́ òfo kò sọ́mọ kankan tó ń gbélé bàbá wa mọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe lọ́ọ̀dẹ tí náà ilé tán bàbá wa kọ́ wà outdated àlégbébẹ̀ mọ́ ilé táwa náà ń kọ́ nìsín yọ́wọ́ outdated àfi tá a bá fẹ́ káwọn ọmọ wa jù wá lọ lókù yọ́wọ́ outdated wọn nílé gbébẹ̀
so kí wàá ní làlẹ́ òfo tá à ń ṣe gbogbo nǹkan tá à ń kílà kọ́ yìí náà yóò padà wò ó ní létà ilé Abíọ́lá ń kó èèyàn mélòó ní gbé bẹ̀ nísìnyí ilé Adédùgbò ń kó èèyàn mélòó ní sùn bẹ̀ ilé Àríṣekọ́lá ń kọ́ èèyàn mélòó ní gbé bẹ̀ lónìí Alhaji Wahab Fọláwíyọ́ bàbá àdínilẹ̀ Yorùbá èèyàn mélòó ní gbénu ilé ẹ̀ lónìí èèyàn mélòó ní gbélé Múrítàlá so èèyàn mélòó ní gbélé Buhari èèyàn mélòó ní gbélé Goodluck Jonathan tó bá kọ́lé ogún tó kọ́lé tó ra mọ́tò ẹgbẹ̀rúndínlógún o lè gún mọ́tò méjì papọ̀ at the same time o lè sunú ilé méjì at the same time o lè sun yàrá méjì papọ̀ at the same time tọ́wọ́yá tó wá sọ fún mi pé olówó o lè sun orí bẹ́ẹ̀dì méjì papọ̀ at the same time sọpọ́ lọ́run bá kẹ́ ọ o lè fẹ́ rẹ méjèèjì sùn at the same time kí wàá la wá ń lé kọ́lọ́run ṣàánú wa àkàndá lórí ọ̀lẹ́nu bíi tẹ̀jọ́ ọ̀tán lẹ́nu ó kó okùn ọmọdé mi o ẹ like follow page mi lórí Facebook Awikonko TV subscribe sí YouTube channel TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ jẹ́ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ajú wa ṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé ìwà. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé ìwà. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé ìwà. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.